ọwọ́ ti tẹ ọ̀gá àgbà yìí o, dúkìá iléèwé ló tà ní gbàǹjo. Àjọ tó ń rí sí ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Bauchi ti pàṣẹ pé kí wọ́n yọ ọ̀gá àgbà Government Day Secondary School ní Kífì, Musa Ahmed Ningi, lórí ẹ̀sùn títa dúkìá iléèwé. Yàtọ̀ sí yíyọ ní ọ́fíìsì tó wà gẹ́gẹ́ bí ọ̀gá àgbà, àjọ náà tún pàṣẹ pé kí wọ́n dá padà sẹ́yìn ní gírèdì kan. Bákan náà ni wọ́n lé ọkùnrin kan tóun náà jẹ́ òṣìṣẹ́ níléèwé náà, Malam Adawu Shehu, dànù lórí ẹ̀sùn pé wọ́n jọ hùwà láabi náà. Gẹ́gẹ́ bí agbẹnusọ fún àjọ náà, Dairu Adamu ṣe sọ, àwọn méjèèjì yìí ta ibùsùn àwọn akẹ́kọ̀ọ́ 22, pọ́ọ̀tì ìdáná 9 àti páànù ilé tí kò lóǹkà. Nígbà tí ìgbìmọ̀ ẹlẹ́nu mẹ́rin tí àjọ náà gbé kalẹ̀ ṣèwádìí àwọn ẹ̀sùn tí wọ́n fi kan Ningi àti Shehu, wọ́n rí i pé wọ́n jẹ̀bi. Àjọ yìí tún pàṣẹ pé kí àwọn méjèèjì dá ẹgbẹ̀rún-lọ́nà-ẹgbẹ̀ta mílíọ̀nù náírà ó dín 3 tó jẹ́ àpapọ̀ owó dúkìá tí wọ́n tà padà kíákíá. Wọ́n fi dá àwọn aráàlú lójú pé àwọn yóò ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ẹ̀ṣọ́ aláàbò láti gba owó gbogbo dúkìá náà padà pátápátá.